هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ ọba tí ó ṣe gbogbo orí fún wa ní orí tí a lè rí lọ́dọ̀ nìkan mọ́ ọ̀rẹ́ fún mi. Orí náà sì dúró ní tẹ̀síwájú dìsí. Àwọn nǹkan lára ọpẹ́ tí a gbọ́ nípa àwọn orí náà tó já sí pé kò ṣe ká tọ́lọ́dẹ̀ ká máa rí àti ìpìlẹ̀ ìkan tó láàrín. Pàápàá jùlọ èmi fún àwọn tọ́rọ sọ̀rọ̀ fẹ́ yìí náà ìgbàkígbà tí a máa kó náà yìí lọ́dún tí a kó náà yìí lóṣù ní sàn ká lọ bá ọlọ́run dáadáa ká má pa ọlọ́run ti ìbínú ajẹ́rìí pé ọlọ́run bá ṣoṣo ajẹ́rìí pé alẹ́kùn Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ ọlọ́run ọkẹ́ alẹ́kùn Muhammad òun àtàwọn aráàlú àwọn sàhábà lórí ìbílẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n lè tọ́ ìpínlẹ̀ tí alẹ́kùn Muhammad sallallahu alaihi wasallam di ọjọ́ ẹ̀san. Ẹ̀yin àrísí ọlọ́run wọn jùlọ báyọ̀ ọlọ́run lọ́wọ́ nìkan wọn ní kọ̀ọ̀kan àti bàbá ìtọ́lọ́run bá ní kí a ṣe kágbìyànjú ká ṣe ní òtún àbá àwọn ọlọ́run Kùránì àti ìsúná tí alẹ́kùn Muhammad ìtọ́lọ́run bá ní kájìnà sí lára ọlọ́run Kùránì àdúgbò ìsúná tí alẹ́kùn Muhammad èyí báyìí gangan bí wọn kó ìtumọ̀ ìdẹ́rù sùn wá ọlọ́run kágbìyànjú tábà kó náà ìkẹtẹ́lẹ̀ lẹ́yìn sùn wá sí láì lé ìbáyìí ọlọ́dẹ̀ tó kúrò fún ìkókù fẹ́ ìbọ̀bá. Ọ̀rọ̀ wọn tí kúrò lérí àsìkò gẹ́bí kúrúbàtà ṣe ló tẹ̀lẹ̀. A jẹ́ kó yẹra wa pé àsìkò láyé àsìkò sí ní ọmọ èèyàn àsìkò ó wọ́n ju ojú tàbí iṣẹ́ ìrìnàyìn tàbí ṣòwò. Ṣùgbọ́n jẹ́ kó yé wa ní ẹ̀kọ́ tí wá rí pé a pàtàkì ojú wọn ní àsìkò tí a lè ṣẹlẹ̀ láàrin. Àwa jẹ́ kó yé wa pé àsìkò náà tó gbà tó fi wọ́n tó fi ṣe pàtàkì aṣàlẹ̀ fúnra wa ní ìjẹ́ ìjọ. Ọlọ́run ọba àlèkíọ́lá ìsọ fún àdàbà sọ̀rọ̀ ọlọ́run ní afahasibtum annama khalaqnakum abathan wa annakum ilayna la turja'un fata'ala Allahu al-maliku al-haqq la ilaha illa hu rabbul arshil karim. Ọlọ́run ní afahasibtum ọ̀rọ̀ wa tó ṣọlọ́run ní ìwọ̀n pọ̀ lọ́jọ́ ẹ̀kọ́ náà wọ́n béèrè ìbéèrè ọ̀rọ̀ ní mà ṣe nílé mọ̀ pé báwo ló ṣe rí bẹ́ẹ̀ bá tó já sí pé èrò ẹ̀dá a máa lọ níbi ọlọ́run kan dáhùn ohùn lásán ọlọ́run alẹ́ ṣe ẹ̀ ń wò bẹ́ẹ̀ nígbé ni ọlọ́run kan dá ní ṣeré pé kòun ẹ wáyé ẹ jẹ ẹ mu ẹ sùn ẹgbọ́n obìnrin ṣe àṣepọ̀ kẹyàn lọ kẹṣe fàájì ṣe ẹrù ń pé nítorí yìí mú fi dáyé nítorí pé ìṣẹ̀mí ayé yìí mo ní pé bí ṣe ń rìn nìyẹn wọ́n lọ sọ fàdàgbà ọmọdé sọ̀rọ̀lá ẹbá sì wo ohun tọ́lọ̀mù sọ́sẹ́ ẹni pé gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ṣe sí wà rẹ̀ káàkiri àyí ṣe ṣẹ̀mí bí pé tó bá wọ ọlọ́run láti ṣègbón kan sí méjì àkólà ìyà àyí ṣe ṣe bẹ́ẹ̀ òun ni ò jẹ́ kí ìṣẹ̀mí ayé wa kó wà dáadáa òun ni ò jẹ́ kí ààrin wa àti tọ́lọ́run kó dùn dáadáa ọlọ́run ní ọ̀rọ̀ ó ṣe nílé mọ́ àmọ́ tó bá já sí wípé ẹbá rọrùn bẹ́ẹ̀ náà ní ìdáni lásán wa annakum ilayna turja'un ṣe tún rò ní ìdàkejì ń gbé dájúdájú kìí ṣe ọ̀dẹ̀ ní ọlọ́run ní fẹ́ padà sí bá ṣayé kò ṣe
ẹ máa ṣiṣẹ́ ń pẹ́ wá ṣíròṣẹ́ àsìkò mo sì gbé kalẹ̀ fún yín pé ẹni máa ṣẹ̀mí láyé náà àsìkò náà nínú ẹ̀lẹ́tẹ̀tẹ̀ ṣiṣẹ́ náà jẹ́fẹ̀ rí èkèrè tó péye pẹ̀lú èmi náà náà kìí àwọn Ọlọ́run sọ̀rọ̀ yìí láti fi bí ọpọlọ wa padà tó ń bí ta gbé ń bí ọpọlọ náà rìn lọ gbọ́dá pẹ́ ìjọ asọ́jẹ́ ìjọ ọkọ̀lé ńlá mo fẹ́ lọ Amẹ́ríkà mo fẹ́ lọ Canada mo fẹ́ lọ di mílíọ̀dẹ́ mo fẹ́ èmi ẹ̀ṣàlẹ̀ mọ́ gbọ́ ní èrò ọmọ èèyàn láì pé mo fẹ́ ṣe ìjọsìn pé kí lọ wáyé ìlú ti padà kọ́dẹ̀ ẹlòmí tó bá sọ pé ọmọ mi ní orí kàwé ní tó mo fẹ́ràn sàwọn onígbọ̀nà kọ kí wá kó fi dèyàn tó tó láwùjọ náà ó ní ẹ̀fẹ́ sọ méjì àfáàkà rẹ̀ níbi tí ọpọlọ náà bẹ̀rù dé ìjẹ́ àfáà ọmọ ti pọ̀ yẹ́ pé bí àwọn bá jẹ́ àfáà láyé ilé ibú ní ìṣòro rẹ̀ mi ò sì gbọ́ bí ìkàrí pánàbí ìpọ̀lú kí ó tó kí náà fún Kùránì àdábì ṣe rí gúrí ìgbọ̀rí Abubakar ṣe rí gú mọ́rọ̀ ṣe rí gú mọ́rọ̀ àfáà kò ṣe rí gú erílẹ̀ náà ṣe ọmọdé ní ọpọlọ pẹ́ta bá kákíwú láyé àìlè ríṣẹ́ ṣe a kìí kákíwú káfí ṣiṣẹ́ fún àtẹ́lẹ̀ rí ìpé gbọ́n gbóòfù ọlọ́run àtẹ́lẹ̀ nítorí pé kí ni wọ́n ti pè sí wọn lọ́pọ̀lọ́ pé tó bá kàrọ̀ wá nípa tó bá lọ jẹ́ dọ̀tẹ́ ọ̀padà níṣẹ́ wọ́n lọ ní ẹ̀sá yìí tó dáhùn owó tó tọ́ màdájú owó náà lè sùn lé náà kìíra ṣùgbọ́n Kùránì ló wà ní owó ìpè náà kìíra ẹ jẹ́ ká ṣàyí dáadáa ká sì pàwọn ọmọ sí rí owó bá ṣe ń ṣàyí dáadáa nítorí pé kí láyé ayé ní òun lọ̀sán yíyípadà gbogbo òru wá ó di ọ̀sán nínú ẹ̀ láyé gbé wà bó ṣe yíyípadà yẹn yòbìlìyà ìjẹ̀lì ìdí bí nǹkan bá jẹ́ nǹkan tuntun yíyípadà ayé pé ọ̀sán wá ń di òru wá ń di ọ̀sán padà sẹ́ẹ̀ a máa jẹ́ sábàbí tó yá sí pé wọn tó bá jẹ́ nǹkan tuntun máa ń gbó padà yóò kúrò wọ́n tuntun méjì wípò ní tó jẹ́ nǹkan tuntun tó bá mú aṣọ nísìn tó ra ní tuntun ó lò díẹ̀ ó wá kó sílé iye padà ọjọ́ yóò sọ aṣọ náà di ṣíṣà kò bá ṣá lójú báyìí sẹ́ wọ́n ló rí bí aṣọ yìí ò pápá mọ́ mọ́ jẹ́ kí n ra ṣe gan mi kí n ra sípẹ́ mi àkàìwé sípẹ́ tó wà lọ́pàá lè wọ́n lẹ́nu pé kò tí yóò lè yìí láyé ó ṣá náà kí ló ń ṣá ọjọ́ ayé ọdún ṣe tó ní bákan náà ìpadà ọjọ́ ayé a máa sọ ohun tó jìnnà di ohun tó súnmọ́ nínú ẹ̀ ní ọjọ́ ogójì nìkan ìfà lò láyé ní súnmọ́ bàjẹ́ ojí ma pàṣẹ ìwòsí fi ọjọ́ náà ní sáré lẹ́rin ohun tí wọ́n ní sáré náà wọ́n padà olúwò ní kọ̀ọ̀rọ̀ nẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ àdábìnrin nínú àmì láti mọ́ wá fi àmọ́ súnmọ́ ìtọ́jú ayé tó mọ̀ ya àwọn abẹ́ àmọ́ àṣùgbà bákan náà òru àtọ̀sán bí ṣe ń wáyé ìmọ̀ ń sọ ọmọdé di àgbàlagbà ń sọ àwọn àdé tó lọ pè sáré ọlọ́mọba ìkọ̀pẹ́ ọmọ àfúgbà àmàsìkòrò ọmọ ìsinmi bí láàrin ìlànà àmàsìkòrò àbásìkò yẹ́rọ ìyọ́lọ́wọ́ ní kẹ́rọ ní kò fúra ní sí ti ń onígbò pé báwọn ìṣùgbà tó kù bá olómi ń gbọ́ àsìkò títí ó nígbà tó bẹ́ tàn onis ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ọdún náà tó bá rùn díẹ̀ tàbí òun fẹ́ jẹ́ ìrùbọ́ díẹ̀ tàbí ṣe ń bọ́rọ̀ gan alhamdulillah rabbil alamin ashhadu an la ilaha illallah وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله
salawatullahi alayhi wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. Adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí, ajẹ́rìí pé òun nìkan ni, a sì jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ Ọlọ́run. Jàmáà tó bá já sí pé òwà náà yẹn pé átọ̀mọ̀ ṣiṣẹ́ ní bẹ́ẹ̀ náà amọ̀lùgbà náà bẹ́ẹ̀ òun ni gbọ́n tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní la tazulu qadama 'abdin yawma al-qiyamati hatta yus'al an arba'i khisal. Ànábì ní tó bá di ọjọ́ gbẹ̀yìn, ọjọ́ al-qiyama, ọmọ èèyàn tó má bèèrè di ṣàlẹ́ kan náà kò ní ṣí ẹsẹ̀ kan báyìí láti bí náà bèèrè gbẹ̀rẹ̀ kan. Ìbéèrè náà yóò rìn lọ nípa ó ṣe ìrìn ìgbésí ayé ìgbà tó ti ọba wọn. Ìbéèrè àkọ́kọ́, an umrihi fima afna. Ọlọ́run ló ní ìgbà ló fún ẹ̀ ọdún tó lò láyé, Ọlọ́run ní kẹ́lò ní ìpó ní rí bẹ̀rẹ̀. Wọ́n ní wọ́n bí ẹni nípa ọdún ẹ̀ tó ní láyé tó fi ń ṣe fáàrí sí àwọn èèyàn pé tó fi ń ṣákọ́ gbé wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún mi, ó ní Ànábì sọ Ọlọ́run sọ̀gbà ní wọ́n bí wọ́ ṣẹwà látọ́wọ́ ọmọ asọ̀gbọ́nù bẹ́ ọmọdún tí mo ní ní ṣọ́dún tó ní òun ni problem ní àdínú tó fọdún náà fi ṣe. Wọ́n bí ẹ nípa ọdún eré ẹ̀ fíìmà náà níbo ló parí ẹ̀sìn níbo ló lù sí tàbákí lọ mẹ́sàn kílẹ̀rù fọ́nà ọ̀lẹ́yọ kò sí ibẹ̀ tó wọ́n lè mẹ́ ó sàrẹ̀ sí ibẹ̀ tó kàn dáma ìmọ́lẹ̀ wà ní ibẹ̀ ọ̀rọ̀ aṣọ́fì pàṣákì kò sẹ́ntí ò mẹ́rẹ̀ ó dẹ̀ mọ́ dáadáa ó fà sọ di fáàrí gẹ́gẹ́ àwọn àpárò díẹ̀ láyé ó sì kún dáwà ní pítà bá àpárò náà kìí àwọn àgbọ́yọ́ tàbí sọ bẹ́ẹ̀ fún kọ́kọ́ béèrè ìbéèrè náà ó ti dáwà nínú ní wọ́n béèrè tó bá ti wá dáwà nínú fẹ́ béèrè ó yẹ ká pèsè kí ní ìsìkalẹ̀ ká mọ́ ẹ̀sì ìsìkí lọ lẹ́fún èsì tí ó fún ọ wà lára ìgbìmọ̀ ìlú náà sí káàkiri tó ń gbọ́dọ̀ wà. Ẹlẹ́kẹ̀ẹ́jì, wà á ń ṣàbá àbíyè tí ma là ọ̀dọ́ ní ẹ̀ nígbà kan ọ̀dọ́ náà tọ́lọ̀ ń gbé fún ẹ̀ tó ní ìjẹ́ ọ̀dọ́ agbára náà sí èèyàn nǹkan àwọn èèyàn gbé kò sí ta lè ṣe ìjọ ẹ̀bẹ́ ọlọ́run bí ẹn gbé kí ní tó fi ọ̀dọ́ náà ṣe tẹ́bá wọ́n ẹ̀rọ tó bá yé jẹ́ pè lónìí àṣẹ ni bàbá kọ̀lọ́ ọmọ wọ́n pàdé bíbẹ̀ tó ń tẹ́ta pàdà ọlọ́pàá ìbínú ọmọ ma sún bàbá pé bàbá àtọ́lú sọ bẹ́ẹ̀ ní sí ní ìgbà ilé tí obìnrin tí mo wá lè yíwá ẹgbẹ́ ẹmọ́ gbẹ́gẹ́ dàgbà ẹ̀tẹ̀ kú káwọn náà bà díẹ̀ wọ́n náà lọ́wọ́ láwá lé o àmọ́ wọ ọ̀dọ́ gan tó ń sọ tẹ̀ ọ̀dọ́ náà tó fi ń ṣe yẹ ọ́pìẹ́ lè rẹ̀ pẹ̀lá kìíyà tẹ́mọ́tẹ̀ ní lábájá wá mú tí ṣe rí ti ẹ̀rẹ̀ òpin níjọ́ kọ́kọ́ mú tí tó kọ́kọ́ sẹ́n tó ń báyìí nígbà tó tí náà bá dá lójú ẹ̀ ó láti béèrè pé nígbà tí òun ń wo òun wà àwọn obìnrin kan kú sóró ọkọ̀ bí wọ́n ti bá wọlé báyìí ìgbà tí lẹ́gbẹ̀ẹ́ pa orí kíyàwó ẹgbẹ́ gẹ́ni ẹ̀kúlé ó lè rí ilé ìwà ibi lérí ilé ibi ṣọ́ ìyàwó náà jọ mí
ìfì mú ẹ̀kọ́ ibi dáadáa ló sùn sínú ẹ̀bẹ̀ tàbí sínú ẹ̀ ìrẹ̀lẹ̀gbẹ̀rẹ̀ ayé sínú ẹ̀ ẹni kò mọ̀ ní ṣe náà wọ́n dáwọn ẹgbẹ̀rẹ̀ òun bí ìmú ṣe kàrá ẹ̀ yẹ́yìn tó ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ tó fẹ́ lé gẹ́gẹ́ àti mú ṣe lè kò dáa ń já sẹ́kọ̀ náà wọ́n láti pọ̀ kankan láyéláyé náà àwọn sọ̀rọ̀ tí ìta máa ń lọ àwọn ṣe bàbá wọn wá jẹ́ ìlọ ẹgbọ́n ọdí tó lọ ọlọ́mọdé kún wọn kò mú obìnrin láyé rẹ̀ kò mọ́kùnrin rí àpàlágbà sí ní ìgboro igi tí ń kún bàbá wọn lè kún wọ́n ti mọ bí mo sọ iye wọn lára igi oyin tí yóò yí kùn ọmọ ti kún orí alẹ́ rẹ̀ bàbá sí jẹ́ ọ̀pọ̀ ọmọdé tó mú ọmọ pé kọ́lá kò kíso ní rí wà pè ní ọ̀rọ̀ àwọn ṣe àwọn ọmọléwé táwọn olókọ́lọ̀ kàwé wá ìwọ̀n tó ń dára ní níbi ọ̀dọ́ lóbi já sí pé àkíyèsí ní níjọ́ kíjọ́ tí ọmọ bá fẹ́ rí ọ̀dọ́ lò bàbá ló ń nà kábẹ́ẹ̀sì yóò wà bẹ̀rẹ̀ ọ̀hún sí pé kọ́lọ́hún fi ṣẹ́ ní ìyẹn tó ní pé ta bá ṣiṣẹ́ àmọ́ bẹ̀rẹ̀ ọ̀hún sí díẹ̀ ní èyí báyìí tí a ń sọ kìí ṣe mú àwọn sọ òǹkọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ àwọn táwà ní ti mọ ohun tí mo sọ aṣọ funfun lọ́sàn-án lóòrù kọ́lọ́hún fi ṣẹ́ iṣẹ́ ìkọ̀kan wà máa yìí ìbẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ kẹta ni ọba nígbà kìíyà wọ́n ní wọ́n tún bí ọmọ èèyàn nípa owó tó ní ìbẹ̀rẹ̀ méjì ló wà ní owó min ayẹ́lẹ́ tasabahu owó náà níbo ló ti gbé wà tó fi lówó dọ́là kan àbíkún kan níbo nìpìlẹ̀ tó fi á níbo nìpìlẹ̀ ọgbẹ́ sí ìwé ọdún àwọn ọgbàgbò tó bá nílẹ̀ lọ́pọ̀ sẹ̀sà mọ́ta rẹ̀ pé òun gbọ́ tó bá rẹ̀ pé gbogbo tó ń ní láyé tí tòun níbi tó ń ti gbé bẹ̀rẹ̀ nínú owó náà wọ́n fẹ́ sí ìwé ọlọ́fẹ́ bí ẹ̀rọ nígbà ẹ̀ tó bá ní kó wá sẹ́rù tọ́lọ́ bá ní kó làábì níbi ń gbébi tó ti gbé ní owó ẹ̀ ó dáa ọkùnrin bèèrè kejì wà fí ìmọ̀ àwọn àpapọ̀ ọ̀rọ̀ bá tó ní ìwòsíkú náà sí ẹ̀tọ̀ sí pé ẹ̀dọ́nú kò mú orí pọ́ níbi àwọn pẹ́lú ìtọ̀hún níbi ọdún erí níbi ọ̀dọ́ tí ẹ́ mẹ́rò orí mẹ́rin ẹgbàpapọ̀ ní bí a bá kọ́ ẹ̀dọ́ àti iṣẹ́ owó lè fi hàn ìgbé òní ọlọ́mọ bá sì ní kìí ṣe ìbéèrè àwọn adájọ́ ayé o àhẹ́rò kọjọ́ àwọn káwọn adájọ́ ayé wá pè ní lábájá lọ fẹ́ rò ẹlẹ́jọ́ báwọn àwọn àrùn àwọn sàíkà ìgbé dáwọn ẹ̀kọ́ àmì táwọn lè rí kí wá ní adájọ́ àgbà tí ò sí fún adájọ́ bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀rọ tọ́wọ́ ní gbọ́rọ̀ bá lọ bẹ́ẹ̀ ní ó kàn bẹ́ẹ̀ ní sáré ìwòlẹ̀ ẹ̀kan náà pé níbo ní ìbẹ̀rẹ̀ wò kí ni ó ṣe tó bá já sí pé ìpìlẹ̀ owó ọ̀dà yọ́nà kò ṣe wà náà Islam kò pẹ̀lú nípa ẹ̀ kò dẹ́nu ní ìbá ọ̀rọ̀ yóò tó ó ti ní náà bá bá ṣe wà nísìnyí tó bá dé lẹ́ni kò tí ní náà lọ́sọ̀ fún àdúrà Muhammad قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله سبحانه وتعالى ìgbéèrè àdájí sọ fún àwọn ẹ̀rù ìlú lọ ọlọ́run tó pè ẹ̀rù ẹ̀rù ìlú ní ọlọ́run tí kò fẹ́ ní ẹ̀rẹ̀tí ń gbé olè jẹ́ ní eré gbogbo láyé náà pé mo pè ẹ̀yìn tí ẹ̀rù ẹ̀rù sí ọlọ́run tó kà tó yọrọ àpòtè láà ẹ̀rọ jáde ọlọ́run lè tí ọlọ́run lè ní yàtọ̀ tó ló bá lè rí àwọn
gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá tó fi òkú lágbára tó afẹ́kọ́ nìkan ọlọ́mọ fi gẹ́ ìjìyà ọwọ́ àwọn ọmọ fi gé ọ̀nà tó ń gbà fi mú fòdá tó ọlọ́mọ fi mọ̀ nígbà ìṣe ọlọ́mọ dáa sí èdè ṣìkú ẹ̀mọ́ látàrí ọlọ́mọ náà ní pé ó jẹ́ kankan lọ́fà ọlọ́mọ pẹ̀ máa ọwọ́ kún pé owó náà tó wá ní báwọn lọ ṣe gbà àtúnìkọ̀ lọ́ha ọwọ́ àpapọ̀ ilé lọ èyí kan wá lórí iṣẹ́ àwọn ọba ìgbà ní ìbámu ṣe ààyè ṣùgbọ́n èyí tó súnmọ́ àkọ́lá lọ sọ á wọn náà pé owó bẹ́ẹ̀ kọ́ àwọn afáàmì ní owó bẹ́ẹ̀ adáná sóni èkó lẹ́yìn àwọn afáàmì ní owó bẹ́ẹ̀ á kó sí inú àpótí àwọn mùsùlùmí ní òun náà ṣùgbọ́n àwọn afáàmì sábẹ́ ìlú owó náà yóò gbà yẹ ó ṣe ìsàkáyé ẹ̀tọ́ ọlọ́run yóò mọ̀ yọ ní inú ẹ̀ torí òun náà ṣiṣẹ́ náà á parí wọn ní ìsìláàmù ètò ìmọ̀ ọ̀kadà ìdí gẹ́gẹ́ rí kékeré ìgbà tí ń ṣe ìsìláàmù jókòó lára ìsìláàmù tí wọ́n dé sára ẹ̀mí sí ìsìláàmù tó dé sára ẹ̀kọ́ yóò dé lára òtútọ́ ìjà sí pé àwọn ẹni ṣe dáadé wọn lówó ní kéfèrè lásìkò àwọn ọmọ ọmọ sọ̀rọ̀ wọn sàn bàtà pẹ̀ ìsìláàmù lẹ́gbẹ̀ẹ́ nìkan kó wọn wà wọn wà pẹ̀lú ṣùgbọ́n ayé gbìyànjú ká gbìyànjú káwọ́ òkú ẹ̀ nìkan kọ́lọ̀ ṣàlàyé ọ̀kan ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ nípa ìmọ̀ tó ní láyé bí ẹ bá nímọ̀ láyé ó gbìyàn léèrè pé ìmọ̀ náà kò sí ṣé ó lò nígbàdá ó bá rí onímọ̀ gan ni o àbí ó lò ó léèrè láti tọ́rọ láti tàbí ọ̀ṣun èyí ni pẹ̀lú ìyẹ̀ká ní fún wa lórí ká máa dínú tó àbáyé ní ọmọ buhari ká ọmọ hadith ká ọ̀háka báyìí kéde ní pé lábájá ọmọ lábájá ó dá yàrí ó dá wà ọlọ́run fún onímọ̀ ìdílé ìkan lọ ọmọ ní bẹ́ẹ̀ lẹ́yìn nǹkan gbogbo ní pẹ̀lú yọ̀ọ̀kì àwọn ọlọ́run tí ó ń wà ọmọ aláìwá Muhammad sọ̀rọ̀ ìdádẹ́gbọ̀n ìdábì ìpàdé alábìíní nǹkan márùn-ún kan wà tí a máa fòkè tí ẹ̀ láyé bá jẹ́ ọ̀dọ́ òfì bí ọ̀dọ́ kí owó tó lè gbìyànjú ẹ̀bá jẹ́ ọ̀dọ́ ìmọ̀ òfì díẹ̀ lọ ṣe kàdáadáa orí àìsàn kàdáadáa nítorí pé gbogbo nǹkan láyé àwọn ìlú ìjọsìn mo ti jókòó ní sí ọba ní ìbàdí ẹ̀rọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ fún tó bá rìn lọ ní àní ẹ̀bá dá pé ìdá ọmọ ọ̀pọ̀lọpọ̀ fún òdílé ọ̀fẹ́ jẹun oníláàbíà oúnjẹ tó ń fẹ́ jẹ yí báyìí wọ́n fẹ́ jẹ́ láti fún ilé ìsinmi ọ̀gbàdà kí dédé ń gbé ọ̀fẹ́ bá ìyàwó tó gẹ́gẹ́ tó ẹ̀ ṣe ìwọ̀n tó yẹ kí àwọn bá ṣe ìjẹ́ wà sí ọ̀tọ́ ìlà ẹsẹ̀ tí kìdá lára wà àmọ́ wà láà tí ọ̀rọ̀ wá ṣe fún ẹ̀mí ńlá fún kọ́nà kò tẹ́lẹ̀ ọ̀rọ̀ wá ṣe kọ́nà àti tí ń gbàgbẹ́ báyọ̀ ṣe ṣe pọ̀ ẹ̀sẹ̀ ó bí àríyàn ní ìgbà àrábì bá bá tẹ̀lé àyà wọn pẹ̀lú àyà lọ́nà ìgbà àbòlè yìí yóò gbàdá bá mi sọ́ọ̀bù kọ́ ó sáà kò ṣe sọ̀rọ̀ bá wà ní ìsìn jẹ́ ọ̀dọ́ àwọn gbìyàn ṣe wọ́n sọ ní kí ni ilé ìfẹ́ ṣe mutí ìfẹ́ jáde ìfẹ́ jáde ní sílẹ̀ ó bá dédé kan dá ẹ̀rú ìfẹ́ dáwó ìmáàdá tọ́ àtàlẹ̀ dá ìsìnkú ìsìnkú Tọ́lọ́wọ́ bá lè láwọn ṣàwọn ẹ̀kọ́ ìmọ̀ràn ní kúkú jọmọ́ ìgẹ́ ẹjọ́ tí ó ní ókú lórí pàtàkì láyé ààrẹ ọjọ́ náà lọ́ta bú ní ẹ̀ṣẹ́ tàà ṣe àríwọ̀ ẹ̀ṣẹ́ tàà kí á fún ní ààrẹ ọjọ́ náà òṣìtọ́ àmọ́ ìṣẹ́nu ní ohun tàà ṣe ní ẹwà lẹ́ àṣìwò lẹ́nu fi láyé wà lágbàrí wa káfí lọ́nu tàà fẹ́ ṣe láti jímọ̀ ìdí jímọ̀ tó bá mẹ́rin iṣẹ́ ṣe dáadáa ní iṣẹ́ dákùn ṣiṣẹ́ tó bá ní ẹni kì ní ìkànnì ní ẹnu táwọn yẹn bá dé mọ́gbọ́n fẹ́ ṣe ìjọsìn lára wọn kọ́ dáadáa jẹ́ pé wọ́n gbé ìyàwó lọ́dẹ́ àtọ̀gbò ìyá bẹ́ẹ̀rù bí ìrònú wọn lábá dé fọ́nsí ní pẹ́rẹ́rẹ́ òtúkọ́ ìwà mọ́ ọ̀fẹ́ ìyàwó ìsinmi ọmọ yẹ́ lè sọ ìbápọ̀ náà fàámọ́ra jẹ́ pé ọmọ yẹ́ lọ ṣàánú
lásìkò náà kárí lásìkò yìí ṣe tó dáadáa nítorí nǹkan lásìkò kìí àwọn mẹ́pàá tó wọlé ní ìjẹ́ ìjọba wá kùn ẹ́ ló ń fẹ́ fẹ́ fún ọkàn náà tó rí pé tó bá ṣiṣẹ́ ní tẹ̀sẹ̀ tó bá ń bẹ nípò èèyàn nìyẹn tó bá kùn pò èèyàn nìyẹn tó bá kùn láyé àwọn èèyàn rẹ̀ ló sùn mẹ́lẹ́gẹ́ èèyàn rẹ̀ lọ wá bá ti pé kí n tó bá pé kò ní ọkàn títí ó padà kó bẹ ọ́ tẹ̀lé fi lọ́pọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ tí gbogbo nǹkan ṣe lẹ́yìn bàbá ẹ̀rí bí ìṣẹ̀dá ẹ̀wọ́ sí bọ́lá mo ṣàlàyé kọ̀ọ̀kan àwọn fásitì yìí máa fi kéde fún gbogbo wa ọ̀kan nínú àwọn afá tí wọ́n kọ́ wa láyé tán sì kọ́ àwọn èèyàn tí wọ́n kọ́ àwọn èèyàn ọlọ́wọ́n ní kí wọ́n jáde ní láyé lóru àná nítorí àkókò kan wọn afá àwọn Abdulaziz Ajani ìmáàmù ti ìsìnyàn ní jẹ́lẹ̀ kan jẹ́ ilé òkú sí wọn nísìn ààrẹ ìjọ méjì fún ìsànkìyà èyàn ọ́fẹ́ lórísìn wọ́n sì wọ́n tí wọ́n ti tán nìyẹn tí wọ́n ti pínlẹ̀ àwọn ti pọ́ sí agbẹ̀lẹ̀gbẹ̀dẹ̀ ọ̀nà kejì wọ́n ti pín olùṣìbáyìí olùṣìbáwò olùṣìgbẹ̀rún tá a mọ́ ná ìwádìí náà kò sọ́rọ̀ náà tàbánilábájá olùṣì ni òṣì gangan ẹ̀rí tó wà nígbà tí a bá kúrò láyé ní olóṣèlú ẹ̀rí olùṣì gangan irun tó ti fi mú tó ṣe láyé ṣe kalẹ̀ nìkan ní ọjọ́ ọ̀rọ̀ láti àwọn bí a wá jẹ́ olùṣì láyé olóṣì láyé ní nǹkan ọ̀rọ̀ wá tó lè láti àwọn yálà ya ọ̀rọ̀ ní ṣùgbọ́n ojúlówó láyé ni o ṣùgbọ́n olóṣì láti àwọn òṣèlú àwọn lè kílẹ̀fù òun ti parí títí ẹ̀ ìjó ṣe ẹ ti hàn apára àti ṣiṣẹ́ kò sí má èrè iṣẹ́ kàn èrè iṣẹ́ ìgbẹ́ lọ́rùn tó bá yẹ tó dáadáa yóò máa rí bẹ́ẹ̀ bá kú ní kọ́ yóò máa rí ọ̀rọ̀ títí ẹ̀ nìyẹn tọ́wọ́ wá nílé mi pẹ̀lú yín ẹ jẹ́ ká ṣiṣẹ́ lẹ́nu tó fi mọ rẹ tẹ ọrọ̀ káàkiri kìí hàn ọlọ́run fẹ́ lọ́kàn wá ṣe اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم يا مقلب بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله